ẹjẹ́ àmọ́ kíra wa kú ọjọ́ méjì kú ọjọ́ mẹ́ta ẹjẹ́ àdúgbò lọ́wọ́ Ọlọ́run aláwùrábí tó tún mú ojú wa ríra wa a tún láǹfààní láti máa gbọ́ra wa ojú ọ̀fọ́ etí òdi ẹsẹ̀ ọ̀ka apá ọ̀rọ̀ ògo ni fún Ọlọ́run lókè ọ̀tẹlẹ̀múyẹ́ òun náà rèé o ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ wá tún rìn àtúbà nǹkan abàmì pàdé ọmọ ọdún 6 tó yìnbọn pa ọlọ́pàá báwo ni ìṣẹ̀lẹ̀ yìí ṣe wáyé Ella lórúkọ ọmọdébìnrin ọmọ ọdún 6 ọ̀hún bá a bá bímọ kọ́lọ̀ wọn jẹ́ kọ́mọ tá a bí ọgbọ́n ọmọ yóò dédé yìnbọn pa ọlọ́pàá ó ṣe láti dáàbò bo ẹ̀mí ìyá rẹ̀ tó wà lọ́wọ́ ewu lọ́wọ́ àwọn ọlọ́pàá ó ṣe láti gbèjà ìyá ẹ̀ tí ń pọ̀ kàkà fún kú bóò ló ṣe ṣẹlẹ̀ bóò ní ṣíṣe kú bóò lọ́bẹ ṣe bẹ́ Ella àti mọ̀mẹ́ ẹ̀ ni wọ́n lọ sílé ìtajà láti lọ ra ẹ̀rọ amóhùnmáwòrán tẹlifíṣàn 75 inches for that matter ẹ rí i pé tẹlifíṣàn ńlá ni ǹjẹ́ rọrùn kéèyàn ra ru tẹlifíṣàn bẹ́ẹ̀ kéèyàn gbé ru tẹlifíṣàn jáde bẹ́ẹ̀ ní supermarket kọ́mọ sanwó lójúmọmọ láì kìí ṣòro irọ́ là á pa ní òbùsùn jẹ irọ́ òun lè yàn pa bó bá jẹ́ báírò ó ṣe é kì sápò bó bá jẹ́ pẹ́ńsù ó ṣe é fi sápò bó bá jẹ́ rẹ́sà ó ṣe é fi sápò bó bá jẹ́ sùn tó ṣe é fi sápò ta ló lè gbé 75 inches tẹlifíṣàn kó gbé pamọ́ kó sọ pé òun fẹ́ jí i arábìnrin eré ra tẹlifíṣàn ni ó ti ra tẹlifíṣàn tán níbi tí wọ́n gbé ń tà á ọ̀sánwó ọgbà rìsíìtì kọjáde lẹ́nu ọ̀nà supermarket àwọn security ti ń bẹ lẹ́nu ọ̀nà wọ́n ní kó mú rìsíìtì wá ọwọ́ owó ẹ̀ kò rí rìsíìtì ọwọ́ àpò ẹ̀ kò rí rìsíìtì ọwọ́ alẹ́ ẹ̀ kò rí rìsíìtì ọ̀dà ó padà sínú ilé lọ bá kàṣíà tó sanwó fún àwọn èèyàn yóò jẹ́ ń jáde lẹ́nu ọ̀nà ẹ wá bá ń sọ fún wọn pé mo ra kíní ni mo dẹ̀ sanwó ẹ̀ ni kàṣíà dìde lóòótọ́ ó sọ fún security yẹn pé òun fún ní rìsíìtì ó rajà lóòótọ́ ó ra tẹlifíṣàn yìí ni jẹ́kẹ̀ni ẹlẹ́nu ọmọ lọ security yẹn ní no àfi tó ń bá rí receipt do you know wípé security yìí ọ̀jà yóò pa òfin ilé ìtajà tí wọ́n ní àwa náà ti máa ń rajà lóríṣiríṣi ọ̀nà bẹ́ẹ̀ tó jẹ́ pé receipt kan máa wà tí wọ́n fún ọ tó fún security ìsídà kí wọ́n fàya tàbí kí wọ́n gbà kan lọ́wọ́ ẹ ìkan ló máa mú délé bóyá bí receipt mẹ́ta àbí mẹ́rin ló máa ń fún yàn bọ́bá wá jẹ́ receipt ẹyọ kan iṣẹ́ tí wọ́n fún security ní láti ṣàyẹ̀wò ẹ̀ òun náà níbi tó máa register ẹ̀ sí because nígbà tán bá register nǹkan sọ́dọ̀ cashier tí wọ́n register ẹ̀ sọ́dọ̀ security òun ló máa dá nǹkórì yẹn kò sí lẹ́nu iṣẹ́ nìyẹn ńgbà tí wọ́n wá rà á so security act lórí protocol láì mọ̀ wípé àwọn nǹkan kan ń bẹ téèyàn máa ń fi ọgbọ́n àti làákàyè ṣe kò jẹ́ lọ arábìnrin ṣọ́ọ̀bù láti lọ ní ìwáyé ọmọ rẹ̀ ọmọ ọdún 6 Ella inú mọ́tò ló ń wà títí tí mọ̀mọ́ ẹ̀ fi wọnú supermarket tó fi jáde padà now kí mọ̀ ó gbé tẹlifíṣàn sínú mọ́tò ẹ̀ security ní rárá ńbẹ̀ làwọn ọlọ́pàá méjì ti dá sí i wọ́n rojọ́ fáwọn ọlọ́pàá woman yìí ń gbìyànjú láti ṣàlàyé fáwọn ọlọ́pàá mọ́ra nínú ilé ni mo wá lè jí tẹlifíṣàn bí ìbádọ́gbòjì èrò wájà àwọn ọlọ́pàá ní kò gbọ́dọ̀ gbé tẹlifíṣàn yẹn sínú mọ́tò kíá wọ́n ní kó dojúbolẹ̀ wọ́n lé lọ́rùn mọ́lẹ̀ woman yẹn bẹ̀rẹ̀ sí ní pariwo pé òun ò lè ní dáadáa mọ́ ọmọ rẹ̀ Ella ọmọ ọdún 6 ó wà nínú mọ́tò tí ń wo mọ̀mẹ́ ẹ̀ bó ṣe ń ṣọ́ọ̀bù lọ́wọ́ àwọn ọlọ́pàá méjì ṣé wọ́n pa mọ̀mọ́ òun ni sáà ti pa ni ṣé kò lè mímọ́ ni kí ló ń ṣẹlẹ̀ lọ́mọ ẹ bá tọwọ́ bọnú báàgì mọ̀mẹ́ ẹ̀ ó mú bàn ìyá ẹ̀ jáde
mo sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Amẹ́ríkà. Now bó ṣe gbọ́ ọmọ ọdún mẹ́fà tó ó nàbọn sí ọlọ́pàá tó de mọ̀mọ́ ẹ̀ nígbò lọ́rùn mọ́lẹ̀ tó jọ́kùnrin kó fi mọ̀mọ́ òun lẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ó máa yìnbọn tó wà lọ́wọ́ òun o. ẹrú ìbámọ̀ kí wọ́n fìyà ọmọdébìnrin yìí lẹ̀ kí wọ́n wá lu ọ̀nà míì láti bá wọn fa tí wọ́n bá fẹ́ bá wọn fà wọ́n rí lórí ọmọdé. wọn ò dá lóhùn lẹ́yìn wọ́nì ó yìnbọn sọ́kùnrin yẹn ó dàbọn bò ó yín láìmọye ìgbà ojú ẹsẹ̀ ńbẹ náà nìyẹn kú sí. ó dẹ̀ yìnbọn pátán bó ṣe jẹ́ ọmọ ọdún mẹ́fà tó dẹ̀ fìbọn yẹn lílẹ̀ ó dẹ̀ káwọ́ sókè. ọlọ́pàá obìnrin tó ṣẹ́kù ó fankọ́ọ̀fù sí mọ̀mọ́ ẹ̀ lọ́wọ́ ó arrest àwọn méjèèjì. wọ́n kó wa dé police station. bó bá jẹ́ Nàìjíríà ni lílò ní tó wíwọ́ kó tó dé police station wọn tiẹ̀ ní sọ pé ọmọ kékeré ni wọ́n tiẹ̀ ti gbẹ̀mí ẹ̀ kó tó dé police station. pọ̀pọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá máa ń kán wọn kó ń dóni tí wọ́n bá ti débẹ̀ wọ́n máa lù wọ́n lù bàrà. ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti bẹ̀ ní tí wọ́n kọ́kọ́ ṣe ní ìwádìí. àwọn padà sí supermarket wọ́n rè wo CCTV camera. CCTV camera fi hàn wọ́n wípé lóòótọ́ ni woman yìí rajà lóòótọ́ ni woman yìí sanwó. CCTV camera fi hàn bí rìsíìtì ṣe já lọ bọ́ lọ́wọ́ ẹ̀. wọ́n rí padà rí rìsíìtì nínú supermarket ńbẹ̀. àkọ́kọ́ nìyẹn CCTV camera fi hàn bí wọ́n ṣe de ìyá ọmọbìnrin yìí nígbò lọ́rùn mọ́lẹ̀. nínú fútẹ́ẹ̀jì náà ti ń gbọ́ tó ń pọ̀ kàkà pé o ò lè I can't breathe well I can't breathe o ò lè mí dáadáa o ò lè mí dókè délẹ̀ mọ́. CCTV footage ló fi ẹ́là hàn nínú mọ́tò bó ṣe ń wo mọ̀ mẹ́ẹ̀ tánú nínú CCTV footage náà ti rí i pé ọmọ yìí jáde ó sì kọ́kọ́ kí wọ́n nílọ̀. so kí ni wọ́n ṣe? àwọn ọlọ́pàá gba béèlì wọn. so ti rí iṣẹ́ báyìí ọlọ́pàá ni ọmọ yẹn pa ọmọ ọdún mẹ́fà ṣùgbọ́n ọlọ́pàá gba béèlì wọn ìgbà tó gba béèlì wọn wọ́n charge wọn sí court. ilé ẹjọ́ dá ya àtọ̀mọ́lẹ̀ kennedy tán fi dá wọn lẹ̀. wọ́n ní àwọn ọlọ́pàá yẹn ṣiṣẹ́ wọn professionally. wọn ò ṣe gẹ́gẹ́ bí professional gẹ́gẹ́ bí ẹni tó ti wà nídìí iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ẹni tó lóye iṣẹ́ yẹn. wọ́n ní ẹjọ́ làákọ́ ìjàkọ́. ó dáa nígbà tí èèyàn gbé tẹlifíṣàn jáde nínú supermarket obìnrin láìsọkùnrin ẹnìkan láìṣe méjì pẹ̀lú ọmọ kékeré ó túmọ̀ sí pé ọ̀rà ni. anybody ló lè misplace anything at any fucking time. ìyẹn lè misplace kọ́kọ́rọ́ mọ́tò ìyẹn lè misplace kọ́kọ́rọ́ ilé ìyẹn lè sọ pọ́ọ̀sì nù ìyẹn lè sọ aago nù ìyẹn lè sọ káàdì nù ìyẹn lè sọ ATM nù ìyẹn lè sọ láísẹ̀nsì nù. èèyàn wá tì ìyẹn lè sọ important receipt nù tí èèyàn wá bí ẹni wá bẹ̀rẹ̀. nígbà tí ẹ ti wá arábìnrin yìí ẹ̀tọ́ yín padà sínú supermarket yẹn kẹ́ lọ wo CCTV footage sọ̀sánwó lóòótọ́. and again ọmọ ọdún mẹ́fà ibi tí ilé ẹjọ́ padà sí nìyẹn o ọmọ ọdún mẹ́fà ò lè mọ̀ ìyàtọ̀ láàrin ọlọ́pàá àti apààyàn. ọmọ ọdún mẹ́fà ò lè identify níbi ọlọ́pàá lélẹ̀ tàbá jínigbé lélẹ̀ tàbó lè lélẹ̀ tàbó dáràn lélẹ̀. pèsè o pẹ̀lú nǹkan tí ẹjọ́ rí yìí ọmọ yẹn heart in defence of his mother ni. orí mọ̀mọ́ ẹ̀ tẹ́mi fẹ́ bẹ́ lẹ́nu ẹ̀ kọ́dẹ̀ tó kí ní lọ gẹ́gẹ́ fún mọ̀mọ́ ńlẹ̀ ẹ̀ fílẹ̀ kó tó di pé yìnbọn wẹ̀. ilé ẹjọ́ dáyà àtọmọ́lẹ̀ ẹ̀kọ́ pọ̀ nínú ẹ̀. ẹ̀kọ́ àkọ́kọ́ tí ń bẹ ń bẹ òní wípé bọ́n bá rán ní iṣẹ́ ẹrú ṣe là fi tọmọ jẹ gẹ́gẹ́ bí security. ẹni tó jẹ́ cashier ẹ ti sọ fún ẹjọ́ iṣẹ́ ń bì kan náà ni. sọ fún ẹ wípé wọ́n rajà lóòótọ́ o òun dẹ̀ issue receipt fún wọn wọ́n dẹ̀ sanwó wàá wò ó ti ẹni láti lọ wò lórí system aláàtì tán fi sanwó ti ẹni láti yẹ̀ wò
kì í ṣe pé o fẹ́ gba receipt yẹn náà sílẹ̀ tẹ́lẹ̀ àwọn tó rajà ní mú receipt lọ ó ṣe ṣàkọsílẹ̀ rẹ̀ lọ́dọ̀ ẹ̀ ókè wọ́n ti clear yín ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ó wọ́n ti clear yín wọ́n ti sọ pé ẹ ti san owó kò sí wàhálà ẹ máa lọ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. That is one. ẹlẹ́ẹ̀kejì ò ní wípé ká má fojú dí ìyàn kankan ọ̀gbọ́n Yorùbá ní ọmọdé lòun ọkàn ọ́ lóògùn onígbètùgbètù ló mú dání sọ ọmọ ẹni tó fi ràn ní ọmọdé ní nínú ẹ̀ lóògo wọn ni ògúrú rọ̀ òun nìrọ̀ fi nírú ẹ̀fẹ́ ní lọ́wọ́ sọ ọmọ ẹni tó fògùn sí lápò sọ ọmọ ẹni tó fi ràn pé ká fi lù ọ́ ó sì tún ti kì ọ́ nílò pé ń lù ọ́ lóògùn ìrọ̀ mọ́nà mi lóògùn mọ́ yọ̀ǹda o jẹ́ máa lọ jẹ́ máa jẹ̀kọ́ mi jẹ́jẹ́ o. ilé ayé kankan wo ko iṣẹ́ ọba ni àṣẹ láṣekú ni wọ́n ṣiṣẹ́ ọba láṣekú o ọlọ́pàá yẹn kú ju ẹbí ẹ̀ òkú ẹ̀ tún jẹ̀bi ọlọ́pàá kejì pòṣíṣàn wo ni yọ wà bó bá dé náà ni wọ́n pa ń kọ́ èrò rẹ̀ wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ so kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé àwọn ọmọ èèyàn gbọ́dọ̀ lè gbèjà èèyàn lo and behold tọmọ ọdún mẹ́fà yìí ò bá heart bó ṣe heart èmi màmá ẹ̀ ló máa bọ́ èmi àti ẹ ti rọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti pa bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà especially tó bá ti jẹ́ black because woman yìí àtọmọ ẹ̀ black America ni wọ́n so àwọn tó bá ti jẹ́ dúdú ni wọ́n máa ń le pọnpọn mọ́ lọ́rùn kò sí nǹkan tó bá dé bá ṣàlàyé fún yàn anybody tó bá ní sense ẹnikẹ́ni tó bá ní ọpọlọ yóò wò wípé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ jí nǹkan irú fóònù tó kéré èèyàn lè dọ́gbọ́n lọ mápò kì í ṣe television 75 inches so ọ̀tẹlẹ̀múyẹ́ àìbóníṣùwà àdèdè egun ìrírí ayé kìí fi nípa ọgbọ́n ní fi kọ́ ni o kémi àti ẹ lè rí pic nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ń dúníyàn ńlọ́jẹ́ káwọ́ mọ́ mú àwọn ìṣẹ̀lẹ̀ abàmì ìṣẹ̀lẹ̀ kàyéfì ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù bí irú àwọn èyí wá fún ọ káwá fi ṣàkàwé jáde béèrè lọ́wọ́ ara wa ká lórílẹ̀‐èdè Nàìjíríà nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ bóò ni yóò ṣe rí àkọ́kọ́ ṣé a ní oore ọ̀fẹ́ sí ìbọn àti ìlórí ọ̀fẹ́ sí ìbọn wọ́n ń pààyàn nípa ìfọ́náfọ́nṣú bàbá wa lórí ọ̀fẹ́ sí ìbọn sọmọ ọdún mẹ́fà àti wa tó lè lọ́pọ̀lọ́ ọ̀bọ̀n yíyìn obìnrin ní ọmọ 6 years ló ní courage láti nàgbọ́n sí yàn láti tó kọ́kọ́ wọ́ọ̀nù onítọ̀hún believe my mom wáyé lóyè o wọn ẹ̀ wọ ọmọ èké ó dábò ó so ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹ̀ ó ṣe pàtàkì àná Ọlọ́run Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o ẹ̀mí wa ò ní di ní tí wọ́n fi ń tàfàlà káà gẹ́gẹ́ mọ́ fẹ̀mí ara wa tàfàlà ọ̀gbọ́n olórin kan ní Ọlọ́run mọ́ fèsù ṣe wá káwa náà mọ́ fèsù ṣe ra wa Ọ̀tẹlẹ̀múyẹ́ TV àkàndá ọ̀rọ̀ Awikonko ló kọ́ mi mò ń dágbére ti kókó tànù kókó àtún láǹfààní àti tún pàdé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè míì títí ìgbà náà ẹ rí i dájú pé ẹ like ẹ comment ẹ subscribe ẹ dẹ̀ bá mi pín kì í ṣe torí èmi nìkan o torí ikú lè láǹfààní tí yóò ṣe fẹ́ lomi kọ̀nà lówó kọ̀nà ní nǹkan kan gbà fún mórílé ní gbà fún gbàdà lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì òun náà lè fèsì ránṣẹ́ lé God bless you all. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onígbèmọ̀dé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onígbèmọ̀dé. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbákúgbákò wẹ́rẹ́wẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onígbèmọ̀dé ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onígbèmọ̀dé kó gbowó ńlá
500,000 naira. Yorùbá Game Show ní ìpele jìpele lédè Yorùbá pọ́nbélé. Àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀. Ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. Gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. Ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n. Lórí ètò tí àwọn kan tó gbé kalẹ̀ lórí YouTube. Onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo. Àwọn kòǹkòrò onídèmọdè. Ta ló ní túmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. Ìpàdé lórí ètò onídèmọdè. Kájọ máa fojú lóúnjẹ àyànjẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà. Wow.